mo sì tún kí wa kó àbọ̀ síwájú Ọlọ́run ní àsìkò yìí. Mo gbàdúrà pé ní orúkọ Jésù Kristi Ọlọ́run á tún bá wa pàdé ní ọ̀nà ọ̀tọ̀ àti ní ọ̀nà ìyanu lónìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ìgbàlà wa, Ọlọ́run òdodo wa, a gbé orúkọ yín ga fún wákàtí ọ̀wọ̀ yìí. A dúpẹ́ torí pé ẹ tún jẹ́ kó ṣeé ṣe fún wa láti wá síwájú yín lónìí. A sì dúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run bó tún bá wa pàdé bí ẹ ṣe ń ṣe tẹ́lẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa ẹ farahàn láàrin wa. Ọlọ́run ìgbàlà bá ṣe ń lọ nínú ọ̀rọ̀ yín, Ọlọ́run tó tóbi jù lórúkọ Jésù Olúwa wá sọ̀rọ̀ yín sínú ayé wa. A fẹ́ kẹ́ tún bá wa pàdé lọ́nà ọ̀tọ̀, lọ́nà ìyanu lónìí. Olúwa ẹ dákun ṣe bẹ́ẹ̀ fún wa. Èmi tí mo fẹ́ sọ̀rọ̀ náà lórúkọ Jésù, fèrè lásán ni mo jẹ́ lọ́wọ́ yín. Olúwa ẹ fún mi jáde sí àwọn èèyàn yín. Mo sì gbàdúrà pé gbogbo ọkàn tó tún gbọ́rọ̀ yín lónìí, ní orúkọ Jésù a ò ní gbọ́ sásán. Ògo ni fún orúkọ mímọ́ yín. Jésù Olúwa wa. Àmín. Àmín. A ó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan lónìí tí mo pè ní ẹ̀tújúká. Ẹ̀tújúká. Bíbélì kíkà wa la ó sì rí nínú ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 23. John 16:33. Ó kà báyìí. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé ẹ̀yin ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújúká, mo ti ṣẹ́gun ayé. Nínú ayé ẹ̀yin ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújúká, mo ti ṣẹ́gun ayé. Oríṣiríṣi onígbàgbọ́ la máa ń rí ní àsìkò, pàápàá jùlọ lásìkò tí ìṣòro tàbí ìdojúkọ kan bá wà nínú ayé wọn. Àwọn onígbàgbọ́ kan wà tó jẹ́ wípé wọ́n á di olùbéèrè tàbí oníbéèrè nígbà tí wọ́n bá ń dojúkọ nǹkan kan. Oríṣiríṣi ìbéèrè ni wọ́n á máa bi Ọlọ́run. A máa ń sọ Ọlọ́run, a máa ń sọra wa di ọ̀gá ilé ẹ̀kọ́, a wá sọ Ọlọ́run di akẹ́kọ̀ọ́ lábẹ́ wa, táwọn máa béèrè oríṣiríṣi nǹkan lọ́wọ́ rẹ̀. Ìbéèrè bíi ó ṣe wá jẹ́ mi, kí ló fà á tí ilé fi ṣẹlẹ̀ sí mi? Ọlọ́run tí mo sì ń san ìdámẹ́wàá mi déédéé, àbẹ́ ti gbàgbé ni? Tèmi tí mi ò lè ṣe kí n má gbàdúrà, mo tún máa ń lọ sí ìpàdé àdúrà, mi ò lè ṣe kí n má gbààwẹ̀ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ la máa ń sọ fọ́lọ́run. Èmi tí mi ò lè má jọ́sìn gbogbo ọjọ́ ìsinmi, gbogbo ẹ̀kọ́ Bíbélì mo tún máa ń yọjú síbẹ̀. Ó ṣe wá gé mi lélẹ́yìí ṣẹlẹ̀ sí. A máa bẹ̀rẹ̀ sí máa béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé wípé ìdojúkọ tàbí ìpọ́njú tàbí ìṣòro ara nǹkan tí Ọlọ́run dá mọ́ ayé ni. Ọlọ́run ti dá mọ́ ayé. Gbogbo èrò àwọn onígbàgbọ́ báyìí sì ni wípé nítorí pé wọ́n ti gba Jésù Kristi gbọ́, wọn kò gbọdọ̀ dojúkọ nǹkan kan mọ́ rárá. Torí wọ́n ti gbàgbọ́, kò gbọdọ̀ sí ìdojúkọ kankan nínú ayé wọn. Ọ̀kan nínú àwọn onígbàgbọ́ nìyẹn. Àwọn míì tún wà ta tún lè pè ní apá míì nínú àwọn onígbàgbọ́ náà láti kò tá bá ní ìdojúkọ. Àwọn eléyìí ò kí ń béèrè kankan lọ́wọ́ Ọlọ́run, wọn ò ní béèrè lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí wọ́n fi yàtọ̀ ni wípé kàkà kí wọ́n sọ bí Ọlọ́run wọn ó ṣe tóbi tó fún ìṣòro, wọ́n máa rán ìṣòro wọn létí pé Ọlọ́run mi tóbi tó gbà mí. Ìyẹn kọ́ ni wọ́n máa ń ṣe. Wọ́n máa wá sọ bí ìṣòro wọn ṣe tóbi tó ní gbogbo gbà fún Ọlọ́run. Olúwa, kó má jẹ́ pé wàhálà yìí ní ó pa mí, ó mà ti fẹ́ mẹ́mí mi lọ. Ìṣòro yìí mà ti ga agbára mi lọ. Ìpọ́njú yìí mà ti ń gùn mí lẹ́wù. Ìpọ́njú yìí ni ó mà gba ẹ̀mí mi lọ́wọ́ mi. Àwọn èèyàn máa ń sọ bí ìṣòro wọn ṣe tóbi tó, wọ́n máa ń sọ fún Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n máa ń gbàgbé láti sọ fún ìṣòro gangan bí Ọlọ́run wọn ṣe tóbi tó, léyìí tí Ọlọ́run fẹ́ ká ṣe.
ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ nínú bíbélì kíkà wa lónìí ìròyìn ayọ̀ kan wà nínú rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé lára nǹkan tí Ọlọ́run dá mú ayé tá wà yìí òun ni ìṣòro àti pọ́njú ó ti wà nínú ẹ̀. Ṣùgbọ́n àwa tá jẹ́ onígbàgbọ́ Jésù Kristi ti fún wa ní ìròyìn ayọ̀ níbi tá kà lónìí. Ìròyìn ayọ̀ náà ni wípé ká tújú ká ó ní òun ti ṣẹ́gun ayé. Lóòótọ́ nínú ayé yìí a ó rí ìpọ́njú, ó ṣeéṣe ká rí ìṣòro, ìdààmú, ṣùgbọ́n ó ní kí a tújú ká òun ti ṣẹ́gun fún wa. Ẹni tó ṣẹ́gun fún wa yìí òun ni ẹnìkan náà tó lágbára lórí ohun gbogbo tó lè ṣẹlẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká rántí Jésù Kristi lágbára lórí àrùn ẹ̀gbà, ó wo àrùn ẹ̀gbà, ó la ojú afọ́jú, ó jí òkú dìde, ó tún pe òkú jáde láti inú sàárè. Ìyẹn tó yàtọ̀ sí òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sí. Jésù Kristi yìí kan náà ló wo obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12. Ó lágbára lórí ìlérí tó ṣe fún wa wípé ká tújú ká òun ti ṣẹ́gun ayé fún wa. Oríṣiríṣi àwọn ìdojúkọ ló lè wà nínú ayé wa, ṣùgbọ́n kò sí ìdojúkọ náà tí Jésù Kristi tí ò fọwọ́ kan irú rẹ̀ nígbà tó wà lórí ilẹ̀ alààyè pẹ̀lú wa ló fi ṣe ìlérí yìí fún wa. Ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé fún yín. Ṣé mọ̀ wípé gbólóhùn ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé fún yín kò fi hàn wípé torí pa ti gba Jésù Kristi gbọ́ kò ní sí ìdojúkọ, kò ní sí, kìí ṣe pé ó sọ bẹ́ẹ̀ fún wa pé torí a ti gbàgbọ́ a ò ní ìdojúkọ. Ṣùgbọ́n ohun tó ń sọ fún wa ní pé bó ti wù kí ìdojúkọ náà kó lágbára tàbí kó le tó, ẹ̀yin ọmọ mi ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Àwọn ìdojúkọ la máa ń dojúkọ tó dàbí ká ní ó fẹ́ wọ̀ wá lẹ́wù tàbí ó fẹ́ gba ẹ̀mí lẹ́nu wa, tàbí tó dàbí wípé Ọlọ́run wa ó sùn, tàbí ó dàbí kó dà lójú wa bí ká lọ́lọ́run ò gbàlà mọ́. Ìdojúkọ ẹnìkan lè yàtọ̀ sí ọ̀kan, tẹlòmí lè yàtọ̀ sẹ́nì kejì. Ọ̀pọ̀ ń dojúkọ àìsàn, ẹlòmí àrùn ni, ẹlòmí gbèsè lásán ni ìdojúkọ títí ẹ̀, ẹlòmí ìtìjú, ẹlòmí òṣì tàbí ṣẹ́, ìdojúkọ ìbẹ̀rù ní fẹ́lòmí, ìdojúkọ ìṣòro kan lọ́nà kan tàbí ọ̀nà mìíràn ló jẹ́ fẹ́lòmí. Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ti sí ẹ̀sìn ní ìdààmú, ìdojúkọ ẹlòmí lórí ọ̀rọ̀ ìdílé rẹ̀, lórí àwọn ọmọ, lórí ọkọ tàbí lórí ìgbéyàwó. Oríṣiríṣi ìdojúkọ la máa ń rí, ṣùgbọ́n mo gbàdúrà ní orúkọ Jésù lọ́sàn-án yìí wípé gbogbo ohun tó wù kó jẹ́ ìdojúkọ tàbí ìpọ́njú tàbí ìṣòro tàbí wàhálà nínú ayé wa ní òní a ò ní rí wọn mọ́. Ìṣẹ́gun tí Jésù Kristi èyí tó pinnu rẹ̀ fún wa, tó ṣe ìlérí fún wa wípé a ó rí pé òun ti ṣẹ́gun ayé fún wa, ìṣẹ́gun náà lórúkọ Jésù yóò jẹ́ tiwa lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ti sáré kiri oríṣiríṣi ọ̀nà, oríṣiríṣi ibi ni wọ́n ti gbà, oríṣiríṣi eré ni wọ́n ti sá káàkiri torí ìdojúkọ. Torí a tètè máa onígbàgbọ́ lónìí, àwa onígbàgbọ́ ayé òde òní, a tètè máa ń gbàgbé ìlérí Ọlọ́run léyìí tó ṣe fún wa lórí àwọn nǹkan kan tó wù ká lè máa là kọjá. Òun ló fà tọ́pọ̀lọpọ̀ ti sáré kí wọ́n ti sáré lọ torí ìdojúkọ tí wọ́n dojúkọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú eré tí wọ́n sá káàkiri kí, ẹlòmí ti sáré lórí òkè, ẹlòmí ti sáré dé pẹ̀tẹ́lẹ̀, ẹlòmí ti wẹ̀wẹ̀ ọjọ́ 7, ẹlòmí ti tan tùràrí, ẹlòmí ti tàbẹ́là. Ọ̀pọ̀lọpọ̀ nítorí ìdojúkọ wọn ti bọ́ sọ́wọ́ wòlíì èké, àwọn atannijẹ tí wọ́n kàn tàn wọ́n jẹ. Eléyìí ló ti wọ́pọ̀ láyé sí ta wà yìí. Wọ́n fẹ́ lómi wọ́n bá ti òróró lásán, wọ́n bá ti gbé òróró fún wa, a ti rò wípé Jésù Kristi la gbé lọ́wọ́ nítorí ìdojúkọ. Mo gbàdúrà lónìí pé lórúkọ Jésù gbogbo ìdojúkọ tó mú wa sáré káàkiri, tó dàbí kálá àti ẹ̀ ti sọ̀rètí nù,
lónìí lórúkọ Jésù a ò ní rí wọn mọ́. Ẹlòmíì ìrètí rẹ̀ ti sọnù pátápátá nínú Ọlọ́run, torí ẹnu ló fà tí a máa fi béèrè oríṣiríṣi ìbéèrè. Ó dàbí ká lọ́rọ̀ wọn Ọlọ́run yóò ṣe bẹ́bẹ́ bí tàtijọ́ mọ́, ó dàbí ká lọ́run yóò gbọ́ àdúrà mọ́, ó dàbí ká ní Ọlọ́run yìí ti kọ̀ wá sílẹ̀, ó dàbí ká ní Ọlọ́run ò sí láàrin wa mọ́. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀, torí pé a gbàgbé ìlérí rẹ̀ ni. Tí a ò bá gbàgbé ìlérí Ọlọ́run, ìlérí tó ṣe náà ní fún wa ni wípé lóòótọ́ nínú ayé tí a wà yìí o a lè rí ìpọ́njú, ṣùgbọ́n òun ti ṣẹ́gun fún ní ká tújúká. Tújúká jẹ́ gbólóhùn fún àwọn ọmọ, gbólóhùn fún àwọn tí ó fẹ́ràn Olúwa, gbólóhùn tí Ọlọ́run sọ sínú ayé àwọn tó ti fi ara wọn jì fún Ọlọ́run. Ó ní ẹ tújúká, èmi ti ṣẹ́gun ayé fún yín. Nírú àsìkò báyìí tí a bá rí tá bá dojúkọ oríṣiríṣi ohun tá ti kà sílẹ̀, kí ni nǹkan tó yẹ ká ṣe? Apostle Paul tún sọ̀rọ̀ nínú Róòmù orí 8 ẹsẹ̀ kẹtàdínlógójì. Ó ní ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípasẹ̀ Kristi ẹni tó fẹ́ wa. Nínú gbogbo làálàá wa, nínú gbogbo ìṣòro wa, nínú gbogbo ìdojúkọ wa, Apostle Paul ó dojúkọ oríṣiríṣi ohun tó ju tiwa lọ lásìkò rẹ̀. Ṣùgbọ́n kàkà kí Apostle Paul kó máa sáré káàkiri, kó máa darẹ̀ láàmú káàkiri, ẹgbọ́n ohun tó sọ, gbólóhùn tó sọ yìí. Ó ní ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, kí làwọn nǹkan wọ̀nyí? Ṣé àìsàn ni? Ṣé àrùn ni? Ṣé gbèsè ni? Ṣé ìtìjú ni? Gbogbo àwọn nǹkan wọ̀nyí, àbí ìbẹ̀rù, àbí ìṣòro, àbí ìdààmú kan, àbí wàhálà lórí ọmọ, àbí wàhálà lórí ìdílé, àbí wàhálà lórí ìgbéyàwó, àbí wàhálà lórí iṣẹ́ wa, àbí àìní, àbí ìṣẹ́. Ó ní ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, bó ti wù kó rí, nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju aṣẹ́gun lọ nípasẹ̀ Jésù Kristi ẹni tó fẹ́ wa. Wípé bàbá bá ti gbàgbé ìlérí Jésù Kristi tó ní ẹ tújúká, mo ti ṣẹ́gun ayé fún yín. Apostle Paul ò gbàgbé lásìkò títí ẹ̀. Apostle Paul kò gbàgbé ìlérí yìí, wípé nínú ohun gbogbo tó wù kí a máa là kọjá àwa ti ju aṣẹ́gun lọ. Ẹ rí pé ohun gbogbo ló pè, kò ṣe nǹkan yọkan tàbí méjì. Ohun gbogbo tó wù ká máa là kọjá lọ, ó ní àwa ti ju aṣẹ́gun lọ. Ìlérí yìí túmọ̀ sí nǹkan kan tí mo fẹ́ ká mọ̀. Ohun tó túmọ̀ sí ni wípé kódà kí ogun ó tó dé a ti ṣẹ́gun. Kí ogun tó dé rárá a ti ṣẹ́gun. Ó ní nínú ohun gbogbo, nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju aṣẹ́gun lọ nítorí Jésù Kristi ti fẹ́ wa. Kí wá nìkan tó jẹ́ ìdààmú fún àwọn èèyàn lónìí tó mú wa sáré káàkiri? Ohun kankan lọ́lọ́run kan fẹ́ ká ṣe kí a tó lè ju aṣẹ́gun lọ, tàbí ká tó lè tújúká pé Ọlọ́run ti ṣẹ́gun ayé fún wa. Ó ń retí wa ká ṣe nǹkan kan. Ohun tọ́lọ́run sì lè ká ṣe, onísáàmù ti sọ̀rọ̀ nípa rẹ̀. Mo fẹ́ mú wa lọ sínú orin Dáfídì orí 24 ẹsẹ̀ 17 dé ẹsẹ̀ 20. Psalm 34 verse 17 to 20 or 17 to 19 will be okay. Ẹ máa gbọ́. Ó ní nígbà tí olódodo bá ké fún ìrànlọ́wọ́, Olúwa máa gbọ́, a sì yọ wọ́n jáde láti inú gbogbo wàhálà wọn. Mo fẹ́ ká kíyèsí ọ̀rọ̀ kan níbí yìí. Olódodo. Nígbà tí olódodo bá ké fún ìrànlọ́wọ́, Olúwa máa gbọ́, a sì yọ wọ́n jáde láti inú gbogbo wàhálà wọn.
hallelujah. Àwọn olódodo, àwọn olódodo ni Jésù Kristi ń sọ fún níbi tá a kà lókè tẹ́lẹ̀ wípé ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé fún yín. Tá bá wọnú dictionary, ohun tí dictionary máa pè olódodo fún wa ni àwọn tó ń ṣòdodo. Ṣùgbọ́n nínú Bíbélì ó jù bẹ́ẹ̀ lọ. Ohun tí Bíbélì pè àwọn olódodo ni àwọn ọmọ Ọlọ́run tó ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run tí wọ́n sì ń ṣe ìfẹ́ inú rẹ̀. Àwọn olódodo nìyẹn. Wọ́n gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Wọ́n gbọ́ràn sí òfin Ọlọ́run. Wọ́n sì ń ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Àwọn olódodo nìyẹn. Àwọn tí Jésù Kristi ń sọ fún gẹ́gẹ́ pé kó tújú ká, òun ti ṣẹ́gun ayé fún wọn náà ni. Àwọn nìyẹn. Onísáàmù sọ wípé bí àwọn ẹni yìí bá ké pe Ọlọ́run, Ọlọ́run yóò gbọ́. Tí wọ́n bá ké pe Ọlọ́run fún ìrànlọ́wọ́. Ìpọ́njú, kò sẹ́ni tó ní ìpọ́njú tàbí tó ní ìdojúkọ tí ò nílò ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ tá sì nílò ó wà lọ́wọ́ Ọlọ́run. Ó fẹ́ ṣe fún wa ní gbogbo ìgbà. Ìlérí rẹ̀ ni in tó tiẹ̀ fẹ́ fún àwọn ọmọ rẹ̀ ni láti ràn wá lọ́wọ́ kúrò nínú ìpọ́njú. Ló sì sọ pé ká tújú káwọn ti ṣẹ́gun ayé fún wa. Ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ olódodo. Olódodo nìkan ni ó ké pe Ọlọ́run tí Ọlọ́run yóò dá lóhùn. Bí a bá jẹ́ olódodo, a ò ní láti máa sáré síwájú sáré sẹ́yìn. Bí a bá jẹ́ olódodo, a ò ní láti máa dààmú. Tí a bá jẹ́ olódodo, àwọn wòlíì èké wọn ní lè gba ohunkóhun kúrò lọ́wọ́ nínú ayé wa. Wọn ní lè fi ẹ̀tàn gba nǹkan kúrò nínú ayé wa. Olódodo. Tàbá ka bí táǹkà yìí, tàbá ka lọ sísàlẹ̀, a ó rí ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún àwọn olódodo. Ó ní Olúwa gbọ́ tí àwọn olódodo bá pè fún ìrànlọ́wọ́, yóò sì yọ wọ́n jáde nínú gbogbo wàhálà wọn. Ohun tá pè ní wàhálà náà, òun náà ni ìdojúkọ àti ìdààmú àti ìpọ́njú. Èyí tí a lè máa kọjú dà tí Jésù Kristi ti ṣèlérí pé ká tújú ká òun aṣẹ́gun ayé fún wa. Ó ní Ọlọ́run á yọ gbogbo àwọn olódodo kúrò nínú gbogbo wàhálà. Ẹsẹ̀ kejì-dín-ní-ogún ní Olúwa súnmọ́ etí ọ̀dọ̀ àwọn oníròbìnújẹ́ ọkàn. Oníròbìnújẹ́ ọkàn tó bá jẹ́ olódodo, Olúwa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, lọ́dọ̀ rẹ̀, lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gangan ló wà. Kí ló ti fẹ́ ṣe? Kí Olúwa fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn? Ó ní ó sì gba irú àwọn tí ó ṣe onírora ọkàn là. Àti oníròbìnújẹ́, àti onírora ọkàn, àtẹni tó ní wàhálà, àtẹni tó ní ìdààmú, àtẹni tó ní ìpọ́njú. Ìkan ẹyọ̀kan péré Ọlọ́run fẹ́ ṣe fún wọn láti gbà wọ́n là. Òun náà ni ṣíṣẹ́gun ayé fún wọn tí Jésù sọ. Ọlọ́run ṣetán láti gbà wọ́n là kúrò nínú gbogbo wàhálà wọn. Ebó tán ń tàn wá káàkiri kí náà ìgbàlà kúrò nínú wàhálà, ìṣẹ́gun kúrò nínú ìdààmú, ìṣẹ́gun kúrò nínú ogun. Ohun tí a ń tàn wá káàkiri kiri léyìí, ìlérí Ọlọ́run sínú ayé wa, òun sì ní pé yóò ṣe fún wa. Ẹ wá jẹ́ ká wo ẹsẹ̀ 19. Ìpọ́njú àwọn olódodo pọ̀, ṣùgbọ́n Olúwa gbà wọ́n kúrò nínú gbogbo rẹ̀. Ìpọ́njú àwọn olódodo pọ̀, ṣùgbọ́n Olúwa gbà wọ́n kúrò nínú gbogbo rẹ̀. Léyìí tó fi kàn wípé bàbá jẹ́ ọmọ Ọlọ́run tí a ń gbọ́ràn sí àṣẹ rẹ̀, tàbí jẹ́ olódodo, kò ń ṣe wípé kò sí ìpọ́njú, kò ń ṣe wípé ìpọ́njú ò ní wá rárá. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ ni wípé Ọlọ́run á gbà wá kúrò nínú gbogbo ìpọ́njú pátá. Ìpọ́njú wo là ń dojúkọ lónìí tó wá dàbí ká ní kò sọ Ọlọ́run mọ́? Ìpọ́njú wo ló wà nínú ayé wa tó dàbí ká ní Ọlọ́run ò ṣe bẹ́bẹ́ bí tàtijọ́ mọ́? Àwa la ò ṣe nǹkan tó yẹ ká ṣe ni. Ọlọ́run kan náà ló sì wà tó fi di òní. Ohun tó sì fẹ́ ṣe ni pé ó fẹ́ gbà wá kúrò nínú ìpọ́njú wa. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo ìpọ́njú tó wù kẹ́ máa là kọjá láti òní yìí lọ, Ọlọ́run á fún yín ní ìṣẹ́gun lórí wọn. Gbogbo wàhálà yìí tó lè wà nínú ayé yín, bó ti kó pọ̀ tó já wa láyà, tó ń dẹ́rù bà wá,
tó dàbí ká ní ojú ti fẹ́ tì wá, tàbí tó dàbí ká ní ọ̀tá ti fẹ́ yọ̀ wá, àwọn ìpọ́njú tó dàbí ká ní wọn ò fẹ́ lọ rárá, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì lónìí Ọlọ́run á fún yín ní ìṣẹ́gun lórí gbogbo wọn. Ní ìpọ́njú ṣeéṣe kó pọ̀ fólódodo, ìpọ́njú ṣeéṣe kó wà fónígbàgbọ́, ṣùgbọ́n Ọlọ́run ṣetán láti yọ wọn kúrò nínú gbogbo ìpọ́njú. Gbólóhùn náà bá gbólóhùn tí Jésù Kristi mú, tí Jésù Kristi sọ nínú orí ọ̀rọ̀ àmì nínú ibi tátíkà Bíbélì kíkà wa, ó tó sọ wípé nínú ayé ẹ̀yin ó ṣeéṣe kẹ́yìn orí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé fún yín. Ìpọ́njú àwọn olódodo lè pọ̀, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìpọ́njú ò ní mú wá bí ẹ̀wù. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìlérí Ọlọ́run tó ṣe, Ọlọ́run tí ò yí padà láti gbà wá kúrò nínú ìpọ́njú wa, ìlérí yẹn lórúkọ Jésù yóò fẹsẹ̀ múlẹ̀ nínú ayé wa. Mo fẹ́ ká gbàdúrà kan, mo fẹ́ ká sọ fún Ọlọ́run wípé gbogbo àìṣòdodo nínú ayé wa, nítorí pé níbi tá gbọ́ yìí àwọn olódodo nìkan lọ́lọ́run fẹ́ kó, lọ́lọ́run pinnu pé tí wọ́n bá ké pe òun ó dá wọn lóhùn. Ẹ jẹ́ ká sọ fún gbogbo àìṣòdodo nínú ayé mi tí ò ní jẹ́ kẹ́ gbọ́ tèmi, Olúwa mú wọn kúrò. A kàn lè jọmọ lẹ́yìn Kristi tá a bá gbọ́ràn sáṣẹ Ọlọ́run, tá a bá ṣe gbogbo ohun tó tá a ṣe ìfẹ́ inú rẹ̀, tá a gbọ́ràn sí òfin rẹ̀, ó ṣeéṣe kó má gbọ́ tiwa. Àìṣòdodo ní Bíbélì pé. Ẹ jẹ́ ká sọ fọ́lọ́run gbogbo àìṣòdodo nínú ayé mi lónìí, ẹ fẹ̀jẹ̀ Jésù pa wọ́n rẹ́, ẹ fẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n dànù. Gbogbo tó jẹ mọ́ àìṣòdodo tí ò ní jẹ́ kẹ́ gbọ́ tèmi nígbà tí mo bá ń ké pè yín, Olúwa lórúkọ Jésù ẹ fẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n dànù. Ẹ gbàdúrà yẹn dáadáa. Mọ̀ pé Ọlọ́run fẹ́ ṣe ya nínú ayé wa lónìí. Ọlọ́run fẹ́ mú wa kúrò nínú ìpọ́njú, ó fẹ́ ká ju aṣẹ́gun lọ. Ó fẹ́ kí ìlérí rẹ̀ ipò òun ti ṣẹ́gun ayé fún wa, ó fẹ́ kí ìlérí rẹ̀ yẹ kó fara hàn nínú ayé wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa mo gbàdúrà ní orúkọ Jésù, gbogbo ohun tó jẹ mọ́ ìṣòdodo nínú ayé mi, Olúwa bá mi mú kúrò. A dúpẹ́ torí pé ti gbọ́ àdúrà wa, ògo ni fún orúkọ mímọ́ yín. Àdúrà kejì òun ni pé ẹ jẹ́ ká rán Ọlọ́run létí ìlérí rẹ̀, yípe gẹ́gẹ́ bí ìlérí yín pé mo ju aṣẹ́gun lọ, gẹ́gẹ́ bí ìlérí yín pé ẹ ti ṣẹ́gun ayé fún mi. Gbogbo ogun kógun tí mo ń là kọjá, gbogbo ìpọ́njú, gbogbo wàhálà, gbogbo ìdààmú, gbogbo ìṣẹ́ àti òṣì nínú ayé mi, gbogbo ìbẹ̀rù, gbogbo ìdúnkokò ikú, gbogbo gbèsè tàbí gbogbo nǹkan tó èyí tó wù kó wà nínú ayé, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa kà. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé lónìí Olúwa fún mi ní ìṣẹ́gun lórí wọn. Lórúkọ Jésù lónìí mo ti ju aṣẹ́gun lọ lórí wọn. Ní orúkọ Jésù lónìí mo ti ju aṣẹ́gun lọ lórí wọn. Bẹ́ẹ̀ ni yóò rí, ó sì ti rí bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ Olúwa. Olúwa mo gbàdúrà gbogbo àwọn tó ti gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, torí pé ọ̀rọ̀ tẹ́yẹ Ọlọ́run bá tẹ mọ́mọ́ rán sí wa ni láti tún ayé wa ṣe, láti fọwọ́ kan gbogbo ìṣòro ayé wa. Lórúkọ Jésù gbogbo ohun tó jẹ mọ́ ìpọ́njú nínú ayé ẹnì kọ̀ọ̀kan láti òní lọ wọn ò ní rí wọn mọ́. Ní orúkọ Jésù gbogbo ohun tó jẹ mọ́ ìpọ́njú nínú ayé, tó jẹ mọ́ wàhálà, tó jẹ mọ́ ìdààmú, lórúkọ Jésù lónìí ẹ ti ju aṣẹ́gun lọ. Ní orúkọ Jésù ẹ ti ju aṣẹ́gun lọ. Ẹ ó padà wá síwájú Ọlọ́run pẹ̀lú ìjẹ́rìísí agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Bá a ṣe lọ nínú ọ̀sẹ̀ tuntun, ẹ̀mí mọ́ ẹ dákun ẹ máa bá wa lọ. Ọ̀sẹ̀ yìí ẹ ṣe lọ́sẹ̀ ìbùkún fún wa, ẹ ṣe ní ọ̀sẹ̀ ìyanu fún wa. Gbogbo ohun dáwọ́ wálé pátá ẹ jẹ́ kó yọrí sí rere. Gbogbo bí táti fẹsẹ̀ tẹ̀ lọ́sẹ̀ yìí, Olúwa ẹ dákun ẹ gbàbẹ̀ fún wa. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Gbogbo ohunkóhun tá a mú wá síwájú yín lónìí láti fún yín bí ọrẹ tàbí ìdámẹ́wàá, lórúkọ Jésù Olúwa ẹ tẹ́wọ́ gbà á. Olúwa lórúkọ Jésù Kristi Násárẹ́tì, Olúwa ẹ sì dá ìlọ́po padà sínú ayé wa. Àtàwọn tí ò ní torí pé wọn ò ní, Ọlọ́run ìbùkún lórúkọ Jésù, Olúwa ẹ báyìí ni wọn pàdé. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àmín. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa. A gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọ̀rọ̀ náà ò ní jẹ́ lásán nínú ayé wa. Ọ̀rọ̀ Ọlọ́run á túmọ̀ rẹ̀ sínú ayé wa sí.
gbogbo ìṣẹ́gun tí Ọlọ́run sì pinnu láti fún wa àti gbọ́nà rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ lónìí, ìṣẹ́gun náà jẹ́ tiwa. Bá ṣe lọ náà sẹ̀tì tó Ọlọ́run máa bá wa lọ. Tá bá ti gbọ́ ọ̀rọ̀ yìí tán, ẹ jẹ́ ká tún fi ránṣẹ́ sí àwọn ẹlòmíì tó ń sọ èdè yìí. Nípa ṣíṣe bẹ́ẹ̀, a lè tún ayé ẹnìkan ṣe. Ọlọ́run ní fi wá sílẹ̀. Lọ́sẹ̀ tó ń bọ̀ lórúkọ Jésù Kristi Násárẹ́tì, a ó tún padà papọ̀ báyìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.